mo kì í káàbọ̀ sí àjààbalẹ̀ mẹ́wàá látòrí ayélujára Ṣògorẹ́níkejì lórúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ afurasí kan ẹni ogójì ọdún tí wọ́n sọ wípé ó fipá bá ìyá ẹni ọgọ́ta ọdún lò pọ̀ ní tipá. gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alukoro àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí tẹ̀ sórí ayélujára rán sí tẹlifíṣàn Orísun, ọmọ ìyá náà ọkùnrin ló lọ́ọ́ fi ẹjọ́ ọkùnrin ọ̀hún tó àwọn ọlọ́pàá létí. ní báyìí afurasí ọ̀hún Adésínà Adébọ̀wálé ló ti wà lákọlò àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn agbègbè Mọ́ngòrò Àdìgbẹ́ sí Pàǹṣẹ́kẹ́ ni wọ́n ti ń lu ìjọba ìpínlẹ̀ Ògùn lọ́gọ̀ ẹnu tí wọ́n sì sọ wípé ìrọ̀rùn ni yóò padà jásí fún àwọn bí ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́ ní agbègbè náà bá parí. gẹ́gẹ́ bí ohun tí aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Adéníkẹ́ Àtìtẹ̀bítì sórí ayélujára ló sọ wípé àwọn ènìyàn sọ wípé lóòótọ́ ni àwọn ń kojú ọ̀pọ̀lọpọ̀ ohun pàápàá bí òjò bá rọ̀, àmọ́ ìrètí wà fáwọn wípé bí ọ̀nà òun bá parí yóò padà já sáyọ̀ fún wọn ni. wọ́n wá ń ké sí ìjọba ìpínlẹ̀ Ògùn láti rí i dájú wípé wọ́n gún àwọn agbaṣẹ́ṣe ọ̀hún ní kéṣẹ́ kí iṣẹ́ náà lè tètè parí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká Bàbá Ìjẹ̀ṣà ni wọ́n sọ wípé yóò fara hàn níwájú ilé ẹjọ́ ní ọjọ́ 24 oṣù kẹfà tí a wà yìí. bí a kò bá gbàgbé wípé Bàbá Ìjẹ̀ṣà ló ti wà lákọlò àwọn ọlọ́pàá láti ọjọ́ 22 oṣù kẹrin ọdún yìí lórí ẹ̀sùn ìgbésẹ̀ ìkọwọ́síni lára àti ìṣọmọ níṣekúṣe tí wọ́n fi kàn án, àmọ́ tí wọ́n sọ wípé yóò farahàn níwájú ilé ẹjọ́ lọ́jọ́ 24 oṣù kẹfà yìí níwájú adájọ́ Olúwatóyìn Táíwò. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré Ayọ̀ Mákùn AY ti sọ wípé kí àwọn olólùfẹ́ òun máa retí sinimá tuntun kan tí yóò mìlú tìtì ní oṣù kejìlá ọdún yìí. AY ló kéde ọ̀rọ̀ náà lásìkò tí ó ń ṣe àfihàn fọ́nrán kan lóko iṣẹ́ eré náà. ó sọ wípé bí eré yìí bá jáde òun ò ní tí ì tú síta bẹ́ẹ̀ lòun ò ní tí ì bẹ ṣùgbọ́n yóò mìlú tìtì. ẹlẹ́ẹ̀kẹfà ọ̀rọ̀ akọ tó múra bí abo ni James Brown tó lu ayélujára kan látàrí àwòrán rẹ̀ tó fi sórí ìtàkùn ayélujára tó sì dàbí ọ̀lẹ elépo débi pé ọ̀pọ̀ àwọn obìnrin gan ni wọ́n wí pé James Brown lẹ́wà ju obìnrin mìíràn lọ. ọ̀rọ̀ rẹ̀ ti di ohun tí àwọn ènìyàn ń gbà bí ẹni gbàgbà ọtí lórí ayélujára bí James Brown ṣe lọ sí ìpele mìíràn nínú ìmúra gẹ́gẹ́ bí obìnrin. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ Heritage ni wọ́n péjọ sẹ́nu ọ̀nà ilé aṣòfin Andy Uba láti wá béèrè owó tí ó yá lọ́wọ́ ilé ìfowópamọ́ náà tí kò tí ì san. bí ọ̀rọ̀ ọ̀hún ti bọ́ sórí ayélujára gbà ní àwọn ènìyàn ti ń fi èròǹgbà wọn hàn sí ilé ìfowópamọ́ ọ̀hún wípé ṣé wọn kò ní ẹ̀ka òfin láti gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ọ̀rọ̀ náà tí wọ́n fi ń kó àwọn òṣìṣẹ́ dà sẹ́nu ọ̀nà ẹni tó jẹ wọ́n ní gbèsè. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin àwọn olùfẹ̀hónúhàn kan tí wọ́n pe ara wọn ní Revolution Now ni wọ́n ti ń fi ẹ̀hónú wọn hàn ní ojú ọ̀nà pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ní Àbújá wípé dandan ohun tí àwọn fẹ́ ni pé kí ààrẹ Muhammadu Buhari fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sì ń dáná sun táyà ọkọ̀ lójú pópónà ní Àbújá tó ń ti àkọlé oríṣiríṣi lọ́wọ́ wọn wípé àwọn ò fẹ́ ààrẹ mọ́ ní orílẹ̀‐èdè yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré ni tó tún jẹ́ oníṣòwò Liz Anjorin ló ti fi èròǹgbà rẹ̀ hàn lórí àìlèmúra bíi ti tẹ́lẹ̀ mọ́ ká wọṣọ pẹ̀lú báàgì àpamẹ́gbẹ̀ẹ́ tó bára wọn lọ ká kó sí bàtà tó ga gogoro ká wá múra bíi sisi. ó ní nítorí wípé ọmọ ti gba gbogbo rẹ̀ sọnù lásìkò yìí o nítorí ìmúra òun kò lè ní à ń gbé báàgì àpamẹ́gbẹ̀ẹ́ àmúra bíi ọlọ́mọge tàbí sisi mọ́ nítorí wípé àtìkù àti tọ́ ọmọ òun lòun wà báyìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì òṣèrékùnrin àti olóòtú sinimá kan ẹni tí wọ́n gbé orúkọ rẹ̀ ní Chiman Okoroji òun ló ti ké sí àwọn ènìyàn wípé òun ò kì í ṣe Davido o. Chima ló sọ̀rọ̀ yìí wípé ẹ̀sìn àti àbùkù eléyìí tí jíjọra ẹni ti kó bọ̀ òun kì í ṣe kèrémí rárá. ó sì ké síta wípé òun ò kì í ṣe Davido wípé ọ̀pọ̀lọpọ̀ owó tó yẹ kóun fi jẹun sẹ́nu òun lòun máa fi ń fún àwọn ènìyàn tí wọ́n bá ń sa òun pàápàá tí àwọn ẹlòmíì bá takú wípé àwọn kò ní jẹ́ kí ọkọ̀ òun kó lọ nítorí pé Davido ló ń díbọ́. àmọ́ ó ti ké sórí ayélujára wípé ẹ má mà sọ mí dòní o mi ò kì í ṣe Davido.
ní nọ́mbà alákọ̀ọ́kọ́ àjọ tó ń gbógun ti egbògi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà NDLEA ti mú àwọn okòólénígba ó lé mẹ́rin ìyẹn 224 àwọn afurasí okòólénígba ó dín mẹ́fà nínú wọn 214 ni ó jẹ́ ọkùnrin nígbà tí 30 jẹ́ obìnrin ní ìpínlẹ̀ Akwa Ibom tí gbogbo àwọn oògùn olóró tí wọ́n gbà lọ́wọ́ wọn ń lọ bí 600 kìlógíráàmù láàrin oṣù keje ọdún 2020 sí oṣù kẹfà ọdún 2021 olùdarí àjọ náà arábìnrin Obot Bassey ló ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ náà ní ìlú Uyo tó sọ wípé àwọn tí àwọn ti mú pọ̀ rẹpẹtẹ tí wọ́n ń gbé oògùn olóró ó sọ ọ̀rọ̀ yìí lásìkò àyájọ́ ọjọ́ tí wọ́n yà sílẹ̀ fún gbígbé oògùn olóró àti láti gbógun tì í ní orílẹ̀-èdè àgbáyé. Kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ mẹ́wàá wá ti àsìkò yìí ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn. Ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi.